Mo kí gbogbo ọmọ Yorùbá lọ́dún tuntun yìí o. Today the first day of January 2024. A kú ọdún a kú yẹ̀dún o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó mú wa la ọdún tó kọjá já o. A dẹ̀ ń gbàdúrà pé kó mú wa la ọdún ilé ìjà pẹ̀lú ijó àtayọ̀ náà. Pẹ̀lú ijó àtayọ̀ la máa fi parí ọdún tẹ́lẹ̀ yìí náà o. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń jà fún ẹ̀jàgbara Yorùbá pé káwa Yorùbá ká separate kúrò Nàìjíríà ká ní countries tiwa lọ́tọ̀. Ẹ gbọ́ mi dáadáa o. A ò jà torí pé I hate any of the peoples in Nigeria, kò sẹ́ni people ta hate in Nigeria o. À ń jà torí pé ó tásìkò ká lọ, owó tí ò bá pé ní a kì í jókòó sí díẹ̀. Owó Nàìjíríà pé àwa Yorùbá o. Irú ìyà tó ń jẹ wá ní Yorùbá lè ní kò lè jẹ wá nílẹ̀ wa láéláé. Ìgbà tá à ń ṣèjọba ara wa ní 1950s, ó tó di pé àwọn federal government turn out of envy of us pé àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ máa nìkan lọ síwájú tí wọ́n wá dàrú mọ́ wa lọ́wọ́ ní 1962. Ká ní irú yẹn ò ṣẹlẹ̀, ibi táwa Yorùbá ìbá wà lé ní ìbájìnà, ìyà ò ní máa jẹ wá pé oúnjẹ lásán à lè rà fáwọn ọmọ wa mọ́, à lè ra loaf of bread fọmọdé mọ́, àti ẹ̀ lè ra gàrí lásán mọ́, gàrí ti dóúnjẹ olówó. Àwa Yorùbá ò rí bẹ́ẹ̀ yẹn o. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn Yorùbá tán ra mọ́tò ní wọn lè répo, wọn lè afford ibi tí owó epo dé lèmi. Àwọn tó ní generator náà máa fi generator ṣe small business, wọn lè répo sí generator àgbélẹ̀, business àgbélẹ̀. No, we can't continue like that. That's not our destiny. The destiny of the Yoruba people is to live in plenty. And we have the ability to create wealth, to create prosperous societies. And that's what we want to do in our own country, separate from Nigeria. Sure. I repeat, sẹ́ni kankan tá à ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tá a fi sílẹ̀ ní Nàìjíríà ni wọ́n máa jẹ́ ọ̀rẹ́ wa láéláé o. We are going to have peaceful, friendly neighbors. We will never have hostile neighbors. Ṣùgbọ́n our country is in trouble. In Nigeria, we must run away with it. Àwọn èèyàn wá ń jìyà, hundreds of thousands of our educated young people are fleeing the country. And the number is not getting fewer, it's getting more and more. Some are going to the desert, the Mediterranean, perishing, many of them perishing there. Àwọn tó lọ abroad tán lọ wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ní wọn a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn rí ṣe ń bẹ̀ tí wọ́n gbádùn bẹ̀, but ọ̀pọ̀lọpọ̀ ní ò gbádùn bẹ̀ náà. Because some of them go as illegal immigrants. Some gbọ́dọ̀ máa sá pamọ́ káàkiri. Lẹ́yìn yẹn àwọn tó wá kù sílé, àwọn èèyàn wá di beggars in the streets. Crowds of Yoruba beggars in the streets. Àwa Yorùbá kì í ṣe beggar. No. Then eléyìí tó wá burú jù ni pé ọ̀pọ̀lọpọ̀ ná àwọn èèyàn wá ti tún wá ń sá kúrò ní ilé. Away from the insecurity, away from the poverty, away from the lack of everything. Want to one side in neighboring countries, Benin Republic, Togo, Ghana, and so on. What does all of that mean? The Nigerian atmosphere is causing our nation to break up. And we will not let our nation break up. That's our situation, that's our struggle. Lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn military sọ pé àwa Yorùbá nation wà lára àwọn tó jẹ́ security threat sí Nàìjíríà. Wọ́n ní àwọn Boko Haram, IPOB, then Yorùbá nation. Ó fẹ́ kán lọ tú sẹ́nu lẹ́nu wọn torí wọ́n ń purọ́ mọ́ wa. Àwọn gan mọ̀ pé wọ́n ń purọ́ mọ́ wa. Láti ìbẹ̀rẹ̀ láti ṣètò wa tó jẹ́ peaceful struggle. And we are doing it peacefully and in a law-abiding manner, under the laws of the international community and under the laws of Nigeria. Nígbà tá a ṣe rally, àkọ́ṣe rally Ìbàdàn, èrò bí 1.1 million, 1.2 million ló wà ń bẹ̀. A rò pé a lè rérò bí eléyìí láláì mọ́. Àwa lọ sí Abẹ́òkúta, àwọn tó wà níbẹ̀ pọ̀ ju ti Ìbàdàn. Àwa kúrò ní ti Abẹ́òkúta lọ sí Òṣogbo, àwọn tó wà lóṣogbo tó wá pọ̀ ju àwọn tó ti Abẹ́òkúta lọ.
a tún kúrò lábẹ́òkúta ní Òṣogbo a lọ sí Àkúrẹ́, àwọn tàkúrẹ́ tún wá pọ̀ ju ti Òṣogbo lọ. Lẹ́yìn náà wá lọ sí Adó Èkìtì. Irú èrò tí ẹnìkan kan ò rírí ní Nàìjíríà ó wà ní Adó Èkìtì ìjọ yẹn. About, according to estimates, 3.1 million people ló wà ní rally Adó Èkìtì. Àní gbogbo rally wọ̀nyí kò sẹ́ni kankan tó farapa, kò sẹ́ni tó ju òkúta sí anything, kò sẹ́ni tó dẹ́rù bẹ́ni kejì. Ọlọ́pàá ò mú ọmọ kankan, ọlọ́pàá ò dẹ́rù bọ́ ọmọ kankan ò farapa. So àwọn ní Nàìjíríà